àwọn tí wọ́n ń complain nípa pé semen àtọ̀ pé ó ní ata, àtọ̀ ò láta. Then àwọn tí wọ́n sọ pé àwọn obìnrin tí àwọn fẹ́ fẹ́, tí àwọn dẹ̀ ti dàgbà, pé àwọn obìnrin yẹn á máa sọ pé àwọn ò fẹ́ kí wọ́n da àtọ̀ gbígbóná sára wọn. Kò sí tó ń jẹ́ àtọ̀ gbígbóná, kò sí tó ń jẹ́ ata. Wọ́ọ̀lù òbò ni ò wà friendly mọ́ sí okó. Tí òbò bá ti wà tó ti gbẹ, bóyá due to age or due to pé ọkàn rẹ ò sí pẹ̀lú ọkùnrin yẹn or due to any logistic, anything tó bá ti lè mú kóbò rẹ gbẹ, kò sí bí àtọ̀ ò ṣe ní wà pepperish. Because àtọ̀ component ẹ̀ pọ̀. Inú ẹ̀ náà ni magnesium wà, sodium, potassium, calcium, creatinine, fructose, zinc. Wọ́n pọ̀ gan, àwọn nǹkan yẹn pọ̀ nínú àtọ̀ yẹn, gbogbo àwọn nǹkan tó ń ṣe ara lóore yẹn. Gbogbo àwọn nǹkan yẹn, they are chemicals. Imagine kẹ́ wá lọ tú yẹn dà sí ibi tó ti bó, tó ti peel off. Bí ìgbà téèyàn bá da ata sójú egbò ni. So ìwọ obìnrin lọ wá solution sí ọ̀rọ̀ ara rẹ. Kí ló mú ọ tó fi ń gbẹ? Ọmọ 35, 36 tó lóhùn gbẹ. It's not acceptable. Fi ọkàn sí okó tó fẹ́ dó. Tó bá mọ̀ pé ẹni tí o fẹ́ dó yìí ò tí ì fẹ́ ọ, jọ́ lọ rèé fi ọ ná kó lè fọkàn balẹ̀. Torí ẹ̀ la ti ń sọ pé ìwọ tó bá tí ì fẹ́ ọkọ, má wulẹ̀ dó okó. Gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn kan single ni wọ́n lè dúró, wọ́n ń yọ́ ṣe kẹ́lẹ́kẹ́lẹ́, wọ́n ń lo dídò. Kò sẹ́ni kankan tó ń lo dídò níbí kankan. The fact pé wo ò lè live láì dóko, kò mí pẹ́ lómi ò lè live láì dóko. There are people who are living their life for the Lord, not having sex. So ẹ má fi pé bóyá nítorí gbogbo bẹ́yìn ṣe ń fẹ́ bò kiri àdúgbò, gbogbo èèyàn ń fẹ́ bò káàkiri ilẹ̀. Tó bá mọ̀ pé ò tí ì ṣetán okó, má wulẹ̀ lọ́kọ. Tó bá sì mọ̀ wípé o fẹ́ dó okó, lọ rèé fẹ́ ẹni yẹn kó fẹ́ ẹ. Bí ṣe ìgò ẹ̀pà kan náà bá máa gbà nílé yín, sọ fún un kó lọ rèé san ìgò ẹ̀pà kan yẹn, kó mọ̀ pé òun ti sanwó orí ẹ̀ kọ́kàn ẹ̀ lè bà. Because as pé ọmọ 30, 35 ń dry, kò sí bí science ṣe fẹ́ ṣàlàyé yẹn. Naturally ó yẹ kó get wet fúnra ẹ̀ with the man. But tí ò bá ti sọ́kàn ẹ̀ ń bẹ̀, because women are emotional being, kò sí bó ṣe ní dry. So go and find solution to yourself, ìwọ obìnrin tó ní àtọ̀ ń ta ẹ́ lábẹ́. Kò sí tó ń játa nínú àtọ̀. Gbà tí ìsọbẹ̀ ẹ̀fọ́ débi wípé wọ́n fata rò fọ́. Ṣóyé wa? So wọ́ọ̀lù òbò ni ò wà friendly mọ́ sí okó. Ọjọ́ orí ló sì máa ń fà jù àwọn àgbàlagbà. So ìlàṣẹ ni ẹ lọ wá lubricant tẹ máa lò so that á lè tutù mọ́ yín lára. Then mechanical work in and out tí okó á ṣe nínú ara. Imagine kí irú ara yẹn dry. Ìní máa ń fa peeling off of the ara. So this time around, the fault is not from the okó, the fault is from the òbò tó ti gbẹ. So at the end of the day, wàhálà tẹ́ fún ọkùnrin ṣe gan, ó ti máa pọ̀ jù. Because ọkùnrin tó mọ̀ wípé ó ti dàgbà, ó ti ń lọ bóyá bí 50, 60. Òun gan mọ wàhálà tó ń máa ṣe láti get here to the mood. Tó bá jọ ọmọ 20, 30 ni, ó mọ̀ pé ìyẹn wàhálà òun ò lè pọ̀ lórí ìyẹn. So ẹ má máa complain pé wọ́n fẹ́ dàtọ̀ gbígbóná sí yín lára. Àtọ̀ kankan ò gbóná níbi kankan, ẹ̀yin gan lẹ ti gbẹ lẹ́yìn obìnrin. So try and take care of that. A lè máa make repetition gbogbo ojoojúmọ́. Ọ̀rọ̀ kan là á mọ̀ sọ. There are other topics to work on. So ẹ má torí ìyẹn dá ìjà alẹ́ àbí kẹ́ ẹ má bínú sí ara yín. So inú ilé a ti sọ pé okó àtòbò náà ni wọ́n mú kí inú dùn nínú ilé. Gbogbo anything tó bá ti lè attack ìbálòpọ̀ yín, that thing is ready to scatter you guys. Gbogbo yẹn ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. So okó àtòbò ẹ wá bí ó ṣe wà healthy nínú ilé. Òbò tó bá ti gbẹ ẹ wá bí ó ṣe tutù. Okó tó bá ti rọ ẹ wá bẹ́ẹ̀ ṣe tọ́jú rẹ̀. Ìrònú gbà mí, bùkátà bá ti pọ̀ jù, fatigue, stress, tiredness, gbogbo nǹkan yẹn náà máa ń mú kí okó rọ̀. But this time around gan, kì í wá ṣe pé okó gan ló rọ̀, òbò ló ti gbẹ. So go and take care of it. Kò sí pé àtọ̀ kan láta, yóò wá ta, yóò wá ṣe kíní kan. Kò sí tó ń jẹ́ yẹn. Take care of yourself so that you be able to get ẹ lè rí àwọn benefit tó yẹ kí ẹ rí. Then another question tí mo fẹ́ answer níbí ni pé èèyàn kan sọ pé nígbà tí a sọ wípé àtọ̀ ní oríṣiríṣi àwọn component, wípé àwọn tí àwọn ò fẹ́ bímọ, tí ọkọ àwọn wá spill síta tó ṣe withdraw fáwọn, ṣé àwọn ò wá ní rí benefit ìbálòpọ̀? Ṣé ẹ rí? It's just like double package. Bóyá o gba àtọ̀ sára o, bóyá o gba àtọ̀ sára o. The fact that pé o dó okó gan lásán, wàá release àwọn hormone tó máa benefit ara ẹ̀. The likes of oxytocin, endorphin, dopamine,
pheromone, immunoglobulin A, prolactin tó máa mú ẹ sùn and so on. Ìyẹn kọ́kọ́ wà ńbẹ̀ is a package on its own. The fact that pé o ní ìbálòpọ̀, ara ẹ wà relaxed and you are able to reach the climax. Ṣé ẹ tún wá rí àtọ̀ fún rẹ̀ is another chemical tí Ọlọ́run gbé sára àwọn ọkùnrin tó ní oríṣiríṣi nutrient tó máa ń mú kí ara obìnrin kó dán, tó ń ṣara lóore. So the fact wípé wọ́n wá da ìyẹn nù, ìyẹn nìkan lọ ní rí benefit sí. It's just like tó bá jẹ ẹyin tó jẹ yolk inú ẹ̀, funfun yẹn albumen yẹn nìkan ló jẹ, ò jẹ yolk, ó yọ yolk dànù. Benefit albumen which is the egg white yẹn nìkan ló máa rí, ò ní rí benefit yolk. Bẹ́ẹ̀ ló ṣe rí tó bá dó okó tán da àtọ̀ sí ẹ lára. Wàá rí benefit okó dídó, wàá rí benefit wípé ìwọ náà o ní ìbálòpọ̀, wàá rí yẹn. But the benefit of pé o gba àtọ̀ lọ ò ní rí because àtọ̀ yẹn wọ́n dànù ni. Ṣóyé wa, there is no too much explanation on that. Má jẹ́ ká gbàgbé ọjọ́ tí n bá máa ṣe live stream, mo máa create awareness. Má jẹ́ á gbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy bá ṣe máa ń sọ. Wọ́n ń ta àwọn àgbo fún àǹfààní àwa tá a ṣe join page yìí tá a ti mọ̀ nípa Ọ̀yọ́ Model. Àwọn àgbo jẹ̀dí, àwọn àgbo ibà, àwọn àgbo tó ń fọ infection, tó máa ń mú kára clean. Gbogbo ìdọ̀tí ara tí ò jẹ́ kó kó ọkùnrin mí ìlé tó máa dákú lágbede méjì òbò yẹn, gbogbo ẹ̀ ní Ọ̀yọ́ Model ń ta àgbo tí wọ́n máa fi ń tọ́jú rẹ̀. Nọ́mbà wọn ni 08068220707, 08068220707. Ọ̀yọ́ Model Alternative Therapy, ibẹ̀ ni a máa já sí. Ẹ ṣeun gan.